Ejò rèé nígbà tí mo gbéra mo lọ sọ́dọ̀ Mr. Tao Elejo nílùú Ado-Odo. Ọ̀gbẹ́ni yìí jẹ́ gbajúgbajà táwọn èèyàn mọ̀ dáradára nílùú Ado-Odo. Orúkọ wọn ni Mr. Taofik Salami, popular known as Tao Elejo tàbí Tao Elejo. Wọ́n ń gbé ní ìlú Ado-Odo. Ó jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún ní oríṣiríṣi ẹ̀bùn láti bá ẹranko sọ̀rọ̀, láti ṣe ohunkóhun, láti ja ẹ̀ṣẹ́. Wọ́n dẹ̀ máa ń yà nǹkan oríṣiríṣi sára èèyàn tàbí ara igi. Ẹ máa tẹ̀lé mi ká lọ pẹ̀lú ọ̀gbẹ́ni Tao Elejo láti ìlú Ado-Odo. Nínú ìwádìí tí a ṣe pẹ̀lú Mr. Tao Elejo, wọ́n jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ radionic ni àwọn kọ́. Wọ́n dẹ̀ discover ara wọn, léyìí tó túmọ̀ sí pé wọ́n ṣe àwárí ara wọn láti lè bá oríṣiríṣi ẹranko sọ̀rọ̀. Àwọn rèé tí wọ́n bá ẹranko ejò yìí sọ̀rọ̀, kódà wọ́n fẹnu lá ẹranko náà tàmọ̀ sí ejò. Èmi ò rírú eléyìí rí. Ẹ máa tẹ̀lé mi ká lọ. Ọ̀gbẹ́ni Tao Elejo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣe. Kò sí èèyàn kankan tó ń gbé ìlú Ado-Odo tàbí àwọn àgbàlagbà tó ti gbé ìlú Ado-Odo rí tí ò mọ ọ̀gbẹ́ni Tao Elejo tàbí Tao Elejo. Lẹ́yìn ìgbà tí a ju afọ́nrán wọn sí inú Facebook, àwọn èèyàn jẹ́ ká mọ̀ wípé ọ̀gbẹ́ni Tao Elejo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí. Wọ́n lè bẹ́jọ́ sọ̀rọ̀, wọ́n lè bá ẹyẹ ayékòótó sọ̀rọ̀ tàmọ̀ sí parrot àti oríṣiríṣi ẹranko. Ẹ máa tẹ̀lé mi ká lọ láti iléeṣẹ́ AMOKAZTV. Inú wa máa dùn tí fọ́nrán yìí bá lè dọ́dọ̀ àwọn ìjọba wa láti lè gbé ohun tí ọ̀gá wa Tao Elejo tó ń ṣe yìí láti lè gbé sáyé, láti lè help wọn, láti lè support wọn, láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé gbogbo ohun tó yìnbó ń ṣe náà la lè ṣe nílùú Ado-Odo ní ìpínlẹ̀ Ogun State nílùú Nàìjíríà general. Tàbá rí ẹnikẹ́ni tó fẹ́ ran arákùnrin lọ́wọ́ láti lè mórí ẹ̀wù pé ohun tó ń ṣe yìí dáa, á fi nọ́mbà wọn sórí amóhùnmáwòrán yìí. Ẹ lè pè wọ́n sóríṣiríṣi òde ayẹyẹ tàbí ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn sí èjì. Ẹ ṣé gan-an. Orúkọ mi ò tí ì yí padà. Èmi ni ọmọ Ado-Àdógbò, Ado-Àdóyè, ọmọ aládòmórò kígi agbọ̀n, Adó ẹ̀kún máa wọ̀pá, Adó làájé, Adó tàkọ́, àwọn ọlọ́mọ àfipórùn jẹ̀ṣù. Amosun Kazeem lèmi ń jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ AMOKAZTV. Ẹ ṣeun. And nǹkan tí mo ṣe kò easy ọmọ ìyá mi, because playing with snake is very very dangerous. I mean, it's a deadly game. But for somebody like me to be handling something like this, it's not easy. Oh yeah, ọmọ ìyá mi kò easy. I can see some bites. Something in your hand. Kí ló gé lọ́wọ́ jẹ? That is sign of pé ejò tí mò ń mú. Wọ́n ń ṣe, o mọ̀ pé sometimes lapse máa ń wà nínú nǹkan tí èèyàn bá ń ṣe. And today I'm gonna show you fucking that action.